Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Sára bí àárẹ̀ o, ọ̀dùnkún bí o. Èmi bàbá yín náà ni o, tásìkò bàbá táwà. Iná gorí ilé pẹ̀lú koko, ọ̀dásùn ọ̀dá ní ọkùnrin púpọ̀ ìkejì rẹ̀. Ẹ káàbọ̀ lórí àkọ́dún ètò yín ètò wa, ìwé àwọn àgbà o. Níbo tí mo ti kọ́ yín lòwe lóríṣiríṣi. Ẹ wo ìwé àwọn àgbà orí kejì ẹsẹ̀ kẹfà. Ìwé àwọn àgbà chapter 2 verse tó kà báyìí pé ọ̀dọ́mọdé làá fi ṣoògùn gbójú. Kí ìtumọ̀ rẹ̀ o? Ìtumọ̀ rẹ̀ yìí o. Kì í ṣe pé bóyá pé ọ̀dọ́mọdé yẹn má fi ṣe ètùtù ògbójú rárá o rárá o. Ìtumọ̀ rẹ̀ yìí pé tí èèyàn bá ti dàgbà ní àárín kan, àwọn ìwà kan wà tó jẹ́ pé bí èèyàn ò bá lo ògbójú nǹkan ò ní ṣe é ṣe. Ṣùgbọ́n èèyàn ò ní fẹ́ bà orúkọ ara rẹ̀ jẹ́, èèyàn fẹ́ dàbí ọgbọ́n ẹ̀gẹ́ tiẹ̀. Èèyàn wá ta ọgbọ́n ṣe, èèyàn wá di ọmọ kékeré ọ̀dọ́, èèyàn wá tì í wájú. Fún àpẹẹrẹ ẹ jẹ́ wo àwọn olóṣèlú wa. Ẹ ṣàkíyèsí pé àwọn ọ̀dọ́ náà máa ń lò, torí ẹ̀ la fi ń rọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ nílẹ̀ káàárọ̀ òjíire àti lórílẹ̀-èdè àgbáyé. Ẹ má jẹ́ kí àwọn olóṣèlú tì yín ní ìdíkúdí o. Ẹ má jẹ́ kí tì yín hùwà ṣiṣẹ́ o. Ẹ má jẹ́ kí tì yín ṣiṣẹ́ lòdì. Ẹ̀yin náà máa fi ń lé wa wájú. Ọ̀dọ́ láàdá iwájú fún àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Àwọn láàbí ṣe oògùn ìgbójú. Ìtumọ̀ oògùn ìgbójú ni pé á taari wọn fọwọ́ wájú. Àwọn ará máa bọ̀ lẹ́yìn, ara máa wò láti ọ̀ọ́kán àbí láti ẹ̀gbẹ́ bí tá a bá lúgọ sí pé ẹjẹ́ àwọn tó fẹ́ ṣẹlẹ̀ náà. Ọ̀dọ́mọdé là á fi ṣoògùn gbójú. Ìwà pọ̀ tí àgbàlagbòrè kò gèrè wù mọ́ torí ọjọ́ orí, torí ipò tí èèyàn bá wà ní àwùjọ. Bẹ́ẹ̀ sì rèé, téèyàn bá ṣe àwọn nǹkan kan nígbà míì, nǹkan ó bàjẹ́ o, nǹkan ò ní tò ní ọ̀pọ̀ ìgbà. Ó lè jẹ́ pé wọ́n fẹ́ tẹ ẹ̀tọ́ èèyàn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. Èèyàn sì fẹ́ kí wọ́n máa hùwèkúwèé nípa òun. Kò sì fẹ́ kí wọ́n jẹ òun gún, kò fẹ́ ká jẹ òun gbé. Ṣé àpò dandan ni kéèyàn wu ìwà yẹn? Tó ń di gbogbo ẹ̀ náà, àgbàlagbà ò ní fẹ́ kí oko òun ó bàjẹ́ o. Torí ẹ̀ ni àgbàlagbà ṣe máa dá ọgbọ́n sí. Àwa lo ọmọ kékeré, á lo ọ̀dọ́, á taari wọn wájú. Ní ìgbà míì ẹ̀wẹ̀ tá a bá fẹ́ yanjú nǹkan láàrin ìlú, àwọn ọ̀dọ́ là ń lò. Tá a bá fẹ́ parí aáwọ̀, kódà tá a bá fẹ́ dájà lẹ̀, àbá fẹ́ ṣe ìjìjàgbara, àbá fẹ́ ṣe ìwọ́de, àbí a fẹ́ ṣe ìfẹ̀hónúhàn, á wá taari àwọn ọ̀dọ́ wájú. Àwọn tá a jẹ́ àgbà ara máa bọ̀ lẹ́yìn wẹ́rẹ́wẹ́rẹ́. Tàbí ká ní ó yẹ ẹ̀yin ọ̀dọ́, ó yẹ lọ ṣe ìwọ́de o, àwa máa jókòó sílé. Àgbàlagbà máa wá jókòó sílé. Wọ́n á ní kí àwọn ọ̀dọ́mọdé kàn lọ wu àwọn ìwà yẹn gẹ́gẹ́ ìwà láàbí o. Ṣùgbọ́n torí pé àwọn láyà, ìwọ̀nba ni wọ́n lè sọ̀rọ̀ nípa tí wọ́n mọ̀. Ṣùgbọ́n ariwo tán máa pa tán máa rírú àwọn àgbàlagbà báyìí bẹ́ẹ̀. Kó má bàa sí ariwo, kó má bàa sí pé bóyá wọ́n máa ṣèwà túmọ̀. Torí ńgbà míì, àwọn ibì kan wà tó yẹ pé àwa ló yẹ ká sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn máa ṣèwà túmọ̀. A máa wá mú àgbàlagbà, a máa wá fi ọ̀rọ̀ yẹn sẹ́nu àwọn young boys. A máa fi ọ̀rọ̀ yẹn sẹ́nu àwọn ọ̀dọ́, sẹ́nu àwọn ọmọ kékeré. Pé ó yá, tá a bá ti dé ìpàdé, ìwọ sọ báyìí, ìwọ sọ báyìí, ìwọ wí báyìí. Ìyẹn ni pé a fi ọ̀dọ́mọdé ṣe oògùn gbójú káwọn má bàa ya kí nǹkan lè bá a ṣe é ṣe. Torí ẹ̀ ní ìwé àwọn àgbà orí kejì ẹsẹ̀ kẹfà tó kà báyìí pé ọ̀dọ́mọdé là á fi ṣoògùn gbójú. Ẹ wo àgbòrè tán lórí ilẹ̀ ọjà. Ẹ káyì ẹ lẹ̀ bẹ́ẹ̀ o, ẹ kú.